fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ìjìnlẹ̀ TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ọjọ́ awí ó kù dẹ̀dẹ̀ kó pé o bí eré àwọn èèyàn sọ pé Yorùbá nation ò ní wáyé, àwọn kan tiẹ̀ sọ pé wasting of time lásán là ń bá kiri. Kí nìdí? Wọ́n ní pé torí ọ̀la nìbò 2023 tẹ́ni ò ní wáyé, wọ́n ní pé torí ipò ti fẹ́ wáyé. Mo wá rẹ́rìn-ín nítorí pé nígbà míì ibi yẹ ká ti bá ọgbọ́n tá a bá gbọ́ òmùgọ̀ níbẹ̀ yóò máa yàyàn lẹ́nu, ibi tó bá sì yẹ ká bá agọ̀ tó bá jọgbọ́n la bá níbẹ̀ yóò yàyàn lẹ́nu. Ẹ sọ fún gbogbo àwọn tí wọ́n sọ pé ilẹ̀ Yorùbá ò ṣẹrúkú ni, ẹ sọ fún wọn pé irọ́ ni o, lójú ayé wọn ni Yorùbá ò ṣe gbòmìnira. Ẹ sọ fún gbogbo àwọn tí wọ́n sọ pé Yorùbá ó di dandan kẹ́ ẹ ṣẹrú lẹ́yìn Fúlàní àbí lábẹ́ Fúlàní, ẹ sọ fún wọn pé bógo Elédùmarè ṣe jẹ́ tolódùmarè, tí bí Ọlọ́run ṣe yọ àwọn Bani Israel, àwọn ará Israelite, bọ́lọ́run ṣe yọ wọ́n kúrò lọ́wọ́ Fáráò tí í ṣe Fìràhùn, ẹ sọ fún wọn pé níjọ́kan o Ọlọ́run ó rán Músà àti Yorùbá náà sí Yorùbá tí ó sì kó ọmọ Yorùbá dé ilẹ̀ ìlérí níjọ́kan. Gbogbo ọ̀nà ó làwọn ọmọ Ísírẹ́lì náà gbà nígbà tí wọ́n rí pé ìyà Fáráò pọ̀ tó ń jẹ àwọn, ṣùgbọ́n kò sọ́nà àbáyọ. Nígbà t'Ọlọ́run ṣe tán kọ́, Ọlọ́run ní kí wọ́n bí Músà, tẹ́yìn kìrìsìtẹ́nì máa ń pè ní Mósìsì. Wọ́n kọ́kọ́ lóyún rẹ̀, wọ́n sì sọ fún Fáráò níjọ́ báyìí o láti ìran Israelite wọ́n máa bí ọkùnrin, ọmọkùnrin yìí ó ní ó dàjọba rẹ̀ rú. Fáráò gbọ́, ó ní gbogbo ọkùnrin tí wọ́n bá ti ń bí, tí àwọn ìran Israeli bá ti ń bí, kí wọ́n máa pa wọ́n. Wọ́n pa wọ́n di 124,000 ọmọkùnrin ni wọ́n pa, tó jẹ́ pé àwọn ọmọkùnrin táwọn Israelite bí, táwa mùsùlùmí pè ní Bani Israel, wọ́n sì pa 124,000 ọmọ òkókó ọmọkùnrin. Àmọ́ ńgbà tí àṣẹ Ọlọ́run tí yóò ṣẹ, kí ló wá ṣẹlẹ̀? Músà ò kì í ṣe ọmọ ọba o rárá, ṣùgbọ́n bo ni wọ́n ti wo Músà dàgbà? Ọ̀tá ẹ̀ tó torí tiẹ̀ pa 124,000 ọmọ òkókó, ọ̀tá ẹ̀ náà lọ́lọ́run tó wá ní kí Músà gbélé rẹ̀ dàgbà. Músà gbé ààfin dàgbà ṣùgbọ́n kì í ṣe ọmọ ọba. Ọba ló tọ́ dàgbà, ẹni ní òní wáyé ló tọ́ dàgbà, ọ̀tá ẹ̀ ló tọ́ dàgbà. Kò tún wá tọ́ dàgbà nìkan, ó tún sọ owó ọyàn tí Músà mú láyà ìyá rẹ̀. Ká lè mọ̀ pé ntọ́lọ́run ò bá ṣe, gbogbo ayé yóò lè dọ́lọ́run dúró. Ẹ jẹ́ káwọn tó ń ṣe yẹ̀yẹ́ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ kán máa ṣe lọ. Àmọ́ láìpẹ́ láì jìnà, àwọn náà fàdà rí pé àṣọ Ọlọ́run wà lẹ́yìn àwa Yorùbá. A padà yọ èpò kúrò nínú àlìkámà, ńjọ́ kan, Yorùbá sì délẹ̀ lérí. Ẹ wòye ọdún táwọn ọmọ Israelite fi jìyà kó tó di pé Músà dàgbà. Músà tún dàgbà tán, ẹ mọ gbogbo ohun tójú tiẹ̀ náà rí. Kí Músà tó dàgbà, oríṣiríṣi ìfihàn lèṣù fi hàn Fáráò
wípé ọmọ tí wọ́n ń sọ rèé. Fáráò gbé dání níjọ́ kan, Musa sì farùngbọ̀n Fáráò tu. Fáráò lọmọ tí wọ́n ń wí rèé. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Àṣíà ìyàwó rẹ̀ ní rárá o, ọmọ yẹn kọ́ yìí, ìwọ náà wo ọmọdé ló ń ṣe é. Wọ́n sì gbé ògùn náà, ẹ̀ṣẹ̀ náà wọ́n gbé sílẹ̀. Wọ́n gbé nǹkan tó dùn wọ́n gbé sílẹ̀. Wọ́n ní kí Musa mú kan, tó bá mú nǹkan tó dùn definitely Fáráò ti ní kí wọ́n padànù pé torí definitely ọmọ tí wọ́n ń sọ nìyí. Musa ń rá lọ bí nǹkan tó dùn ló fẹ́ mú. Sáwọn ànábì Ọlọ́run kékeré báyìí lámì tí máa ń wà lára wọn. Musa ń rá lọ síbi nǹkan tó dùn, òun gan ló fẹ́ gbá mú. Ṣùgbọ́n ló ní kí ẹ̀jẹ̀ Gabriel màláíkà Jibril kó gbá ọwọ́ ẹ̀ dànù, kó gbé ọwọ́ ẹ̀ lọ síbi ògùn náà. Musa sì mú ògùn náà ó jù sẹ́nu. Báwọn Musa ti lọ rèé. Musa bá sẹni ó dẹni tí ń sọ̀rọ̀ tí ń kálòlò. Ètí Sunday Igboho tó ń là kọjá yìí ògùn náà tí Sunday Igboho sọ sẹ́nu ni. Ìkálòlò tí Musa kálòlò ń jọ́ kìíní àná òun ló ṣẹlẹ̀ sí Sunday Igboho lọ́wọ́lọ́wọ́. Ẹni tọ́lọ́run ó bá lò yóò kọ́kọ́ fojú winá náà. Ìyẹn ò wá ní ká máa wá fi ṣẹlẹ́yà kó ti parí. Ẹ sọ fún gbogbo àwọn tí ń fi Yorùbá ṣẹlẹ́yà wípé láìpẹ́ láì jìnnà lójú ayé wọn Yorùbá ó padà gbòmìnira. Ẹ wá rí gbogbo àwọn tí wọ́n ń sọ pé Sunday Igboho ti gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá. Àánú yín ṣe mí, ojú yín sì ń ta mí. Sunday ọmọ Adéyẹmọ Sunday Igboho ó sọ lórí prógrámù Koiki wípé kò sí ní tó jọ o, òun ò mọ nǹkan kan nípa ẹ̀. Èmi náà sì wá, mo wá sọ bí pé Sunday lóhun ò gbè lẹ́yìn èyíkéyìí nínú àwọn tí wọ́n gbàkùtì. Mo tún sì rá àwọn tí wọ́n bú mi ní ọkàn mi náà, torí ẹni tó jù mí lọ́nà ẹ̀ bú. Bàbá Banji Akíntóyè ìkan ti ẹ̀ lanu gbàgà, ó ní Akíntóyè àtókù má kú, ìwọ tó yẹ kó ti kú dànù. Ọmọ kékeré ságbàlagbà over 80, kí là ń jà fún, kí là ń gbé, kí là gbin? Ṣé torí àgbàlẹ̀ Yorùbá yìí náà, torí pé ẹ ti pín sí méjì náà lèèyàn kan ò ṣe ní bẹ̀rù títí tí ó lanu orí rẹ̀ pàkà, tí ó larúkọ mọ́ bàbá yẹn lórí. Wọ́n tún ṣe wọ́n tún lọ gbé ìyàwó tí bàbá Banji ti kọ̀ sílẹ̀, wọ́n tún lọ gbé wá sórí program. Ẹ gbọ́rú rẹ̀ rí. Àwọn tí wọ́n ń fi ọmọ tóbìnrin yẹn bí tí wọ́n ń fi gégùn ni o ní orí program wọn. Wọ́n wá sọ obìnrin yẹn dọ̀rẹ́ àpàpàǹdodo láti fi bà bàbá Banji lórúkọ jẹ́. Wọ́n gbé obìnrin yẹn wá sórí program. Nìyẹn náà sọ kábàkàbà tó bá lẹ́nu. Ó wá sọ ọ̀rọ̀ kan tó dùn mọ́ mi wípé bàbá Banji ló ṣọ̀nà bóun ṣe dé Amẹ́ríkà tó ń wá yìí. Ọkàn dìdí gbé ẹ láti Nàìjíríà lọ sí Amẹ́ríkà. Kí ló tún fẹ́ kó ṣe o? Yorùbá ní wọ́n báyàn wáṣẹ́ ni wọn kì í báyàn ṣe. Kódà bàbá tún bẹ́ẹ̀ wáṣẹ́ tó dá ń bẹ̀, kí ló tún fẹ́? Ó wá lọ sórí program wọn, ó bẹ̀rẹ̀ sí ní sọ kàbà tó bẹ́ẹ̀ lẹ́nu nítorí wípé wọ́n ṣàfẹ́ bà bàbá yìí lórúkọ jẹ́. Kí la fẹ́ gbà ń bẹ ọmọ Yorùbá? Wọ́n rí Omíyalé àti Awíkóńkó, àwọn méjèèjì tẹ̀lé ìkànnú àwọn kándídéètì tó gbàpótí presidential. Èmi sì ń béèrè pé ẹ mú fídíò bí táwọn méjèèjì ti sọ pé Sunday Igboho ló ní ká jọyìn bàbá yìí o, òun náà ń bọ̀ o, àbó òun náà ti jọyìn o. Èmi ò rí fídíò kankan o. Àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí rèé, àti wípé àwọn ọmọ Yorùbá tá ń tẹ̀lé olóṣèlú tá lọ dìbò lọ́la, bó ló ti yẹ kẹ́ ẹ ṣe sí o. Èmi ò ní ẹ má dìbò o,
àmọ́ olórin kan ní dùgbẹ̀dùgbẹ̀ tó mi lókè yìí ọlọ́run má jẹ́ ó jábọ́ tàwùsá ti yíbo yorùbá wá yorùbá tàwùsá wá kájọ sọ kó yéra wọn nítùbí nùbí ọ̀nà wo la ó gbé gbà báwo la ó ti ṣe kó tó di no victor kó tó di no vanquish bí ìtọ́jọ́ sírí ẹ̀kọ́ gbígbóná lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò sùúrù lóhùn fẹ́ báwo láti ṣe sí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ àjọ gbádùn tá a tún gbé wá lónìí kájọ jókòó kájọ ṣàṣàrò ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ń fàmójútó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ń fẹ́ àṣàrò ọ̀rọ̀ Yorùbá ń fẹ́ kájọ jókòó kájọ sọ́nbó là lọ. ẹ̀yin èèyàn ẹ bá mi pé àwọn tí wọ́n sọ pé àwọn ti gbalẹ̀ Yorùbá tó jẹ́ pé occupy nìkan ló kọ̀kù tí wọ́n fẹ́ occupy ẹ bá ń pè wọ́n wá. ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ fetí ara wa gbọ́. èmi ti wá rí lárídájú wípé ẹ̀yin ará bí ìbá ti ń wí tó ẹ ò ṣetán rárá láti darapọ̀ mọ́lẹ̀ Yorùbá tó kù tí wọn ò support intention. ẹ ṣetán láti fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú àwa Yorùbá tó kù àfàwọn tẹ́ẹ̀jọ wà ní gúrùpù yẹn ṣọ́ lóhùn yìí kẹ́ẹ̀jọ balẹ̀ Yorùbá jẹ́. ẹ lanu pàkà ẹ sọ̀rọ̀ gbàù ẹ ṣe bó ṣe wù yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá mi lóhùn ta ni Sọ́ọ̀lù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀yin àlùfáà àjọ ẹ̀yin pásítọ̀ nílẹ̀ yìí àti lókè òkun nílẹ̀ yìí àti lókè òkun gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí àtẹ̀yin tẹ́ ẹ fi voice note ránṣẹ́ àtẹ̀yin tó jẹ́ kọ́mẹ̀ntì lẹ́yìn kọ ti yín sí ẹ ṣeun mo dúpẹ́ o. èmi ti wá mọ̀ tó mọ àlá tí mo lá ọ̀rọ̀ yẹn ti wá yé mi kódà ńgbà táwọn èèyàn ṣàlàyé ta ni Sọ́ọ̀lù fún mi ló túbọ̀ wá jẹ́ kálá yẹn yé mi sí gan-an ni ò ṣe wá jọ mí lójúmọ́ bí àwọn ọmọlẹ́yìn Onítìrí ṣe ń ṣe ni ò ṣe jẹ́ kó jọ mí lójúmọ́. wọ́n ní confidence láti rí dínkù bàbá Banji Akíntóyè ní èjì yẹn wọ́n ní confidence láti láálí Sunday Igboho wọ́n ní confidence láti lọ gbé ìyàwó bàbá Banji Akíntóyè wá sí orí prógráàmù tíyẹn náà ń ba bàbá yẹn lórúkọ jẹ́ tí wọ́n ń sọ kábàkàbà tó bá wọn lẹ́nu kí là ń gbé tá ń gbé kí ló le tó yẹn. ṣùgbọ́n gbà mo ti mọ̀ tún mọ Sọ́ọ̀lù wípé iṣẹ́ tá a fi rán ìyá wọn ìjẹ́ Sọ́ọ̀lù ló ń jẹ́ kò jẹ́ kó jọ mí lójúmọ́. àwọn ẹni ń jẹ́ṣẹ́ níṣẹ́ ní ìjẹ́ ti Sọ́ọ̀lù definitely àwọn tí wọ́n kó tira náà ìwà Júdásì làwọn náà máa wu. àbí kí ni Júdásì ṣe nu Bíbélì? ẹbí Júdásì ló fi Jésù hàn ọmọ ẹ̀yìn lòun náà àmọ́ bìtìrẹ́yà ló padà dé ṣó wá gbádùn ọgbọ̀n fàdákà tí wọ́n fún ó pokùnso gbẹ̀yìn ni. gbogbo ẹni tó bá ti ya alájẹbánu ẹlẹ́nu méjì ìdàlúrú dalérú ibi tí ó máa báyọ̀ rèé. èmi kìíní fi gbogbo ayé mi pè yín tí pé ẹ jẹ́ àpapọ̀ àmọ́ bí táyẹ ká bá yín kọ́ là ń bá yín kó dàrú ìlú kówókówó lẹ́yìn lù. ìkànnì bàbá gbàgede mọ̀ BGI TV Yorùbá òun náà la wà yìí ibẹ̀ náà lẹ ti ń wò wá lóní kedere. ẹ máa bá wa buwọ́lu ṣánẹ́ẹ̀lì yìí tó bá dórí YouTube lẹ́wà ẹ̀yin tẹ́ wà lórí Facebook a wà níkànnì gbàgede mọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram a wà lórí gbàgede mọ̀ _22 ẹ máa bá wa buwọ́lu àwọn ṣánẹ́ẹ̀lì tá a sọ yìí lórí YouTube ẹ bá wa subscribe síbẹ̀ lórí Facebook ẹ follow wa lórí Instagram ẹ follow wa bákan náà ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ sì fi gbọ́ mi ò ní dì mo kí yín nílé lóko lẹ́yìn odi ó yá ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan ká tó jọ ṣàṣàrò ká jọ ronú papọ̀ lórí kí ló ń ṣẹlẹ̀ sí Yorùbá. láàárọ̀ yìí níyà kan sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mi
lórí owó rògbòdìyàn tó ń lọ yìí ní Nàìjíríà yìí ni mò ń gbọ́ mẹ́sẹ̀jì yẹn pé wọ́n máa tó ti báǹkì pa gbogbo ẹ̀ làwọn máa tó ti pa ń tà wọ́n àwọn máa lọ́ọ̀ṣì owó Yorùbá máa jáde ní next week Monday kíníkan mo wò mo rẹ́rìn títí kódà news kan tún jáde lẹ́nìí náà pé wọ́n tiẹ̀ ti ná Oòduà coins oríṣiríṣi là ń gbọ́ lóríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín o àti occupy àti reoccupy àti gbogbo ẹ̀ tá à ń bá kiri yìí kí ló dé tẹ́ ẹ̀ lo agbára yìí energy yín àtàyè tẹ́ ẹ rí kí ló dé tẹ́ ẹ̀ lò kẹ́ channel ẹ̀ towards the achievement of Yorùbá nation kí ló dé tó jẹ́ bí ẹ̀tànjẹ fún wa lẹ dúró sí ibi tẹ́ bá wa dé la wà yìí àtàwọn àtẹ̀yìn kí làṣeyọrí wa 2022 lórí ọ̀rọ̀ Yorùbá nation torí pé Sunday Igboho kọ̀ kò wá sí Nàìjíríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rò pé yóò wá ẹ sọ́dọ̀ta yín oríṣiríṣi irọ́ àdáparọ́ lẹ́kàn ń pamọ́ kiri láìṣẹ̀ láìrò ọmọkùnrin yẹn ohun tó wá dùn mí ni pé Yorùbá sọ pé ìjà ló dé lórí dòwe àwọn tá a ti jọ mọ́ra tá a ti jọ ń bá yàbọ̀ látijọ́ yìí lórí ọ̀rọ̀ Yorùbá nation lára wọn náà la tún wá rí tí wọ́n padà ya ọ̀dàlẹ̀ tí wọ́n padà ya alásọjáàmù sí irú Sunday Igboho àti bàbá Banji Akíntóyè ní èjì tí bàbá yẹn wà wọn kì í fìbẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ rárá àwọn ò fìpayà sọ̀rọ̀ wọn ọ̀nà ní anybody wow ẹ̀yin ọmọ Yorùbá kú oríire o wọ́n ní ẹ gbàgbé owó tí Nàìjíríà ń ṣe wọ́n náà máa bẹ̀rẹ̀ sí nínú owó Yorùbá bóyá Monday àbí Tuesday náà pé wọ́n ṣàlàmà máa náà mo fẹ́ kájọ tẹ́tí gbọ́ díò yìí kẹ́ ẹ gbọ́gbà tí àwọn ọ̀yà tí wọ́n látún máa ná owó Yorùbá nation báyìí ó yẹ jájọ gbọ̀ mú bọ̀. owó kankan máa jáde ní mountain so everybody ẹ máa split ara yín so a máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa lọ register online kẹ́ máa kówó yín síbẹ̀ nítorí wọ́n máa lọ́ọ̀kì àkáǹtì gbogbo báńkì so àwọn owó tọ́lẹ̀ pọ̀ tó ń gbà a máa owó báyìí máa gbà ká máa fún yín ní rúbà so mountain wọ́n máa announce láti bẹ̀rẹ̀ owó Yorùbá máa jáde so gbogbo yín a máa lọ open account online a máa sọ sáìtì máa lọ fún un. Jẹ́rí pa ẹ̀kọ́ orí rẹ̀. Hello, owó kankan. Jẹ́rí pa àti kó orí rẹ̀ báyìí. Wọ́n ní mọ́ńtẹ̀ndì parí oṣù yìí ó ní owó gangan ló máa jáde owó tuntun ní o owó Yorùbá tẹ́ẹ̀bà náà gan wọ́n máa lọ́ọ̀kì wọ́n láwọn máa lọ́ọ̀kì gbogbo àkáǹtì ilẹ̀ Nàìjíríà sówó Yorùbá láàmà wa náà kódà yíbò gan bá wa náà owó Yorùbá torí gbogbo àkáǹtì náà fẹ́ lọ́ọ̀kì èmi dàmọ̀ pé yíbò nínú àkáǹtì yẹn Haúsá náà ní kódà Fúlàní náà ní bẹ́ẹ̀ tí Yorùbá fẹ́ lọ́ọ̀kì ẹ̀ báyìí ara ọkùpáyìn náà tí wà náà nìyẹn tẹ́ gbọ́ díò yẹn ìyá kan ló sẹ́ẹ̀dẹ̀ sí pé bàbá gbàgede ẹgbọ́ ṣé lóòótọ́ ni gbogbo owó ọwọ́ wa kí ni ká ti ṣe wọ́n ti ní owó ilẹ̀ Yorùbá dẹ̀ ni wọ́n máa bẹ̀rẹ̀ sí níná láti parí oṣù mo ṣe ń wò wíyá ní òjé ní 24 28 dẹ̀ lóṣù yìí dé so in 4-5 days time ká kú oríire ni ká máa retí fàdákà àbí kí náà powó yẹn la máa bẹ̀rẹ̀ sí níná báyìí o ẹ̀rí pàṣẹ oríire Fáṣọlá no Sanwó-Olú ìyẹn náà kó máa kẹrù ẹ̀ a máa lé dànù kúrò ní secretariat tiẹ̀ Dàpọ̀ Abíọ́dún ìyẹn náà máa kẹ ẹrù kúrò a máa gba Ogun State Governor's Office a máa gba Government House pàápàá a máa gba alẹ́ a kàn ń dára wa láàmú a kàn ń parọ́ tanra wa a kàn ń waste time ara wa a kàn mọ̀ọ́mọ̀ lo delay tactics kí nǹkan tó dáa lè bàjẹ́. Ètò dùn mí ni pé àwọn tí wọ́n ń tẹ̀ láwọn ẹni tí wọ́n tẹ́ bá gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu wọ́n tó mo ṣe program tán níjẹta láwọn èèyàn tó send àwọn audio mi sí mi ẹwọ ẹ̀yin èèyàn má send audio sí mi mọ́ torí táwọn ẹni yìí sọ yìí ó ń jẹ́ kí n máa sick inú brain mi pé
kí ni ká ti gbọ́ gbogbo eléyìí sí? Wọ́n kàn jókòó síbi kan láì ní làákàyè láì ronú rárá. They will speak whatever they like out. Wọ́n ò respect ẹnikẹ́ni mọ́, no respect from their own angle. Wọ́n dẹ̀ mọ̀ pé ṣe làwọn yọgi táwọn ń lu gbóngbó mọ́lẹ̀ Yorùbá. Ẹ jẹ́ àsìmẹ̀dọ́. Let us do things and get it right. Afẹ́ akọ̀. Yoruba nation is a God's plan. Ohun tó lọ ti parí fúnra ara ẹ̀ ni. Ilẹ̀ Israelite. Bóyá di ọ̀la ọ̀sẹ̀, bóyá abẹ́ Egypt náà bá wà, bóyá state kan péré náà bá jẹ́ lábẹ́ Egypt. Ṣùgbọ́n gbà t'Ọlọ́run pé òun ní ìlérí fáwọn ọba ní Israel, kí ló ṣe fún wọn? Ó gbé Musa dìde. Ó dìdí ìran wá sáyé nítorí ẹ̀ ni. Iṣẹ́ t'Ọlọ́run rán òun nìyẹn. Lọ liberate àwọn èèyàn mi kúrò nínú ìgbèkùn Fáráò. Ọ̀tá mi ni, ó ń pèrè ẹ̀ lọ́lọ́run fáwọn èèyàn. Ó ní kí wọ́n má sìn mí, kò jẹ́ kí àwọn èèyàn mi rọ́nà lọ. Ọlọ́run dẹ̀ rè Musa títí láti kókó títí tó fi dàgbà. Ó wá dàgbà tán, Ọlọ́run tún fún ní Aaron Harun, Ọlọ́run fún kó sì kejì kó jẹ́ interpreter fún torí àwọn ẹ̀ tó lọ. Kí ló wá ṣẹlẹ̀? Ọlọ́run rán wọn ṣẹ́ jáde. Làwọn tó máa ń pe Ọlọ́run ní ọ̀ràn ọmọ níṣẹ́ fàyàtì ni wọ́n ṣe correct. Ọlọ́run á rán ẹṣẹ́ àtúnbẹ̀ dúró tí bó ṣe ṣe. Musa náà rádánwò, kódà ó tó stage kan ọ̀nà pin bí ọ̀nà ṣe pin mọ́ Yorùbá nation táwọn èèyàn fi ṣẹlẹ́yà yìí. Ọ̀nà yẹn máa padà là nínú ibi táwọn èèyàn rò pé ó sọ̀nà rárá lọ́lọ́ ti máa la ọ̀nà torí bó ṣe rí nìyẹn fáwọn ọba ní Israel, àwọn ọmọ Israelite. Fáráò ń kógun ti ẹ̀bọ̀ lẹ́yìn, River Nile wájú, báwọn náà ṣe fẹ́ kọjá, àwọn ọba ní Israel wà láàrin. Kí náà sọ fún Musa? Ìwọ Musa ò bá ti fi wálẹ̀ kó máa pa wá kọ̀ọ̀kan. Báwọn kan náà ṣe ń sọ lénìí wípé ẹ panu yín mọ́, ẹ fi Fúlàní lẹ̀, ìtọ́ṣe yẹn náà kò sí tó burú bẹ́ẹ̀, kán máa pa wá kọ̀ọ̀kan lẹ́fẹ́. Tá a bá sọ̀rọ̀ Fúlàní ó máa ń bí àwọn kan nínú, kódà ọmọ Yorùbá nínú ọmọ Yorùbá ó máa ń bí wọn nínú ni. Kí ló dé tẹ̀ dárúkọ Fúlàní? Wọ́n ti sọra wọn di ọmọ ọ̀dọ̀ Fúlàní. There are some set of people tí wọ́n hate ká tiẹ̀ máa dárúkọ tó dọ̀mọ́ Fúlàní rárá. Bẹ́ẹ̀ tún tí wọ́n ń pa kì í ṣe tó ṣe gbọ́ sétí. Àwọn ọmọ lọ́mọ tí wọ́n tún gbé láìpẹ́ yìí ṣé gbọ́ ìtọ́ làwọn fẹ́ gbà, wọ́n tẹ̀ wá ní old note àwọn òfẹ́, wọ́n máa keep àwọn ọmọ yẹn until tí wọ́n bá tó rówó tí wọ́n máa kó wá. Ṣé ní tí ò rówó jẹun ó lówó lákàntì lóòótọ́ àmọ́ kò sí káàṣì tí ó fi jẹun, lẹ́ni kó lọ kó 200 million 100 million wá cash. Ẹni bá ní 100 million naira cash, owó tá à ń sọ yìí lọ́wọ́ yìí sí adó lóṣèlú tí wọ́n rówó ọ̀fẹ́. Ṣé ní ìtẹ́yàn ń fi 10,000 tó ń fi 2,000 3,000 gba 10,000 jáde, lèèyàn kan wá ní 100,000 200,000 1 million cash lọ́wọ́, àgàgàgà 100 million tán nìkan lọ wá 100 million tí bandit láwọn fẹ́ gbà, wọ́n dẹ̀ ní cash làwọn fẹ́, àwọn ò fẹ́ transfer. Otherwise àwọn ọmọ táwọn kóyàn àwọn ò ní free wọn nílùú tó lọ́ba tó níjòyè. Mo gbọ́ nísìkan ní réèlì tí wọ́n construct, wọ́n náà ti sọ pé kí train stop nígbà táwọn bandit ò jẹ́. Gbogbo ẹni bá wọ̀ náà máa jí gbé. Gọ́fíńmẹ̀ntì ti ní kí train ṣí. Ó mà ṣe o. I weep for this country. Ojú ìlú yìí ta mí. A lólógun o, bá a ṣe lólógun orílẹ̀, la ní tójú omi, la ní tòfurufú. We have navy, we have air force, we have army. Kí la fi wọ́n dà? Ẹgbò jẹ́ pé àwọn tí wọ́n já lamí fáwọn ẹni tá ń wí, inú wọn náà ni wọ́n jọ wà tọ́jọ́ recruit wọn. Kan tó láwọn parí mí tí wọ́n ti lọ fún wọn lọ́wọ́. Nàìjíríà ní láti lọ máa bẹ̀ wọ́n. Ó ní àwọn bólò bí ti fẹ́ rí. Tán bá gbé anybody sí tán ní kó lọ wá 200,000 wá. Ẹ fi 100 million lẹ́ o.
200,000 naira Nigeria money. So nǹkan tí rí 200 naira jẹun ká tó sọ 200,000 ká tó wá sọ 100 million. ká wá rírù yẹn ká ní ká panu mọ́ ká má sọ̀rọ̀. Ẹ sọ pé à ń dàlúrú ni. Barrister ti sọ̀rọ̀ yẹn. Ó ní nígbà tá a bá sọ̀rọ̀ ó ní ẹ ní kí sójà kó lọ mú ẹ lónítọ̀hún fẹ́ dàlúrú ẹ lónítọ̀hún fọ̀rọ̀ dàlúrú àbí wá lóye kọrin yẹn. Ẹ sọ pé kí sójà kó lọ mú. Nígbà tá à ń sọ̀rọ̀ bá ṣe ń sọ yìí ṣe bí nǹkan tá à ń sọ ni pé ká ṣíra wa létí káwọn tí wọ́n jó lórí wa ńlẹ̀ Yorùbá látòrí ọba dórí ìjòyè dórí àwọn olóṣèlú kí wọ́n fẹnu kò kí wọ́n jà fún tó yẹ kán jà fún. Nígbà tá a rí pé wọn ò rẹ́dì ṣé Ìgbòho jẹ́ mílítírì ni kí n ti Ìgbòho nú ọ̀rọ̀ yìí. Ṣé báwọn kan la ní kán ṣojú wa kiri ọba aṣojú lọba jẹ́ fúnlù, House of Reps member aṣojú ló jẹ́ fúnlù, senator aṣojú ló jẹ́ fúnlù, governor aṣojú ló jẹ́ fúnlù. Bẹ́ẹ̀ tó gba àwọn aṣojú iná rẹ́dì láti ṣojú mọ́ wọ́n kàn wà nípò wọ́n ń gbowó tí wọ́n ní. Ẹ̀yin gbọ́kọ́ bá kan jà títí pé Ìgbòho tẹ́ gbé yẹn rárá ogójà wọn ni wọ́n jà kú ni. Abba Kyari iṣẹ́ ó wà ní ìgbádùn sí wọn ò mú lọ Amẹ́ríkà. Àwọn èèyàn ti wá ọmọ yín ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ilẹ̀kẹ̀lẹ̀ lọ fi sí dm ẹlòmíì. Ṣé bí n tó fa Yorùbá nation nìyẹn n tó bí Yorùbá nation tí Yorùbá fi láwọn fẹ́ lọ nìyẹn. Tẹ́yìn dẹ̀ wá dé lọ́sọ̀kan òru kan tẹ́ wá mú gbóngbó tẹ́ lù mọ́ gbogbo ta ti ṣe kalẹ̀. Àwọn díọ̀tì kan máa bí wá kílẹ̀ ti ṣe achievement yín dà ó máa ṣe o. Ṣé ejú abágùn là dọ́run ni? Èèyàn nìkan gbómi ẹ̀bà kaná náà kó tó ru ẹ̀bà. Bẹ́ẹ̀ gbómi kaná sì tẹ́ da gàrí sí tẹ́lẹ̀ ẹ̀rọ ẹ̀bà ìrọ́lẹ̀ pa gàrí lẹ fẹ́ mu. Àfi kómi yẹn wò kó 100 degree centigrade tí ò bá wọ̀ ẹ lè ṣe anything. Ẹ̀bà yín bẹ́ẹ̀ da gàrí sí kò ní jiná. Ló ṣe jẹ́ pé tí Yorùbá ò bá tí 100 degree centigrade àti ilé gbàlú yẹn àdẹ̀fí bẹ́ẹ̀ ṣe ní kí wọ́n máa kúrò nílùú kí Fáṣọlá kí Sanwó-Olú kó kúrò lọ́fíìsì ẹ fẹ́ ọkùpá yẹ kí gbogbo wọn kúrò lọ́fíìsì wọn kí kìíní kan ẹ̀kan tanra yín ẹ̀kan dára yín láàmú. Ẹ wá bù ṣe gàdà ẹ máa sọ̀rọ̀ sí bàbá oní bàbá. Àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n farajìyà mo sọ̀rọ̀ orí omíyalé láìpẹ́ yìí ní the last video tí mo ṣe. Mo ní kẹ́ má blame ọmọkùnrin yẹn ọdún tó ṣe láyé tèmi nígbèsí ayé mi ilé ṣe o. Ohun tó dẹ̀ lé oníkálùkù dédi Yorùbá nation ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Kéèyàn wá ti torí ẹ̀ṣẹ̀ omíyalé kó torí ẹ̀ ṣe bí wọ́n ṣó wọn nígbà tán lọ ṣe campaign ṣáàró lóyè Ìgbòho ń bẹ̀. Àbí òun àtàwí kòkó ever mention pé Ìgbòho ló rán wa wábi tá a wáyé o rárá o oníkálukú ń ṣayé ẹ̀ ni. Koiki Media tún gbé Sunday Ìgbòho wá sórí program àwọn ẹni tá à ń wí náà wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Koiki wọ́n ló tútọ̀ ẹ̀ ní ó tútọ̀ fídíò ní ó ṣe kinní kan ní Ìgbòho sí bẹ́ẹ̀ Ìgbòho sọ̀rọ̀ kí ló dé. Àṣebẹ́mi náà bá pe Sunday Ìgbòho sí pé kó bá gbogbo ayé sọ̀rọ̀ kó sọ ṣé lóòótọ́ ló ń ṣiṣẹ́ fún olóṣèlú ẹ ní mo tútọ̀ ẹ̀ ní. Kí ló dé tó jẹ́ ṣubú Yorùbá ẹgbẹ́ yín lẹ́yìn wá ẹ̀yin ò wá lọ síwájú ilẹ̀ Yorùbá. Ìjọ ẹ ti wá ń pariwo ẹnu kiri kí lẹ fi dà. Apadà gbọ́ náà ni pé ṣẹlẹ̀ àwọn ọ̀gá yín tí wọ́n ránṣẹ́ bíi Sọ́ọ̀lù ló ṣe ń jẹ. Mo lálàá ìmọ̀túmọ̀ ẹ̀ nítorí mi mẹ́ni jẹ́ Sọ́ọ̀lù ọ̀n tí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí tó ń sọ ìtumọ̀ Sọ́ọ̀lù fún mi ta ni Sọ́ọ̀lù gan bó ṣe bẹ̀rẹ̀ dáadáa bó ṣe jọba tí David tó pa Gòláyátì nítorí tiẹ̀ tí yẹn gbèjẹ́ tó tún wá jẹ́ pé David yẹn gan lòun wá lé bó ṣe fẹ́ parun
tí ìrànlọ́wọ́ Ọlọ́run dẹ̀ dé bá Ànábì Dáúdù alayhi salam. At the end of the day kí ló wá ṣẹlẹ̀ sí Sọ́ọ̀lù? Ó padà dẹni ìbínú sí lọ́dọ̀ Ọlọ́run ni. Ó bẹ̀rẹ̀ dáadáa parí ẹ̀ sọ́dọ̀ Ṣètánì. Ló ṣe jẹ́ pé à ń sọ̀rọ̀ pé ká fi channel wa promote unity, but mo ní pé you people has gone beyond boundary. Ìtàwọn olóṣèlú ṣe ìtẹ́yìn lọ́rùn. I couldn't imagine the last video tí mo ṣe, mo gbé fídíò kan wá níbi tí senator House of Reps member tó ti challenge wọn wípé owó tí gọ́fìmẹ̀ntì fún àwọn aráàlú, àwọn gọ́fìmẹ̀ntì ti yí padà, wọ́n ti sọ di tara wọn. Ṣé must we die in such country? Lọ́dọ̀ sí wọ́n tún máa dìbò olóṣèlú, àwọn èèyàn máa tún torí àìmọye olóṣèlú kú dànù. Ẹ jẹ́ bust brain yìí fún kan bóyá ẹ mọ̀. Peter Obi Lagos State ló wà látijọ́ tán ti ṣe campaign lẹ́kọ̀ọ́, kò lọ sẹ́niwé Èkó ló dẹ̀ wà látijọ́ yẹn torí pé kò ló fi ṣe ilé tó ń gbé. Ọmọ Anambra ni, kí ló dé tí ò lọ sí Anambra? Nítorí wípé tí wọ́n bá ń jà lójú yín irọ́ ni wọ́n ń pa gbogbo wọn lọ rẹ̀. Peter Obi was formerly PDP member, from there ó lọ sí APGA, from APGA ó tún lọ Labour sí. Abubakar Atiku is a PDP member, is still a card carrier of PDP member. Ó wá sí AC nígbà kan, ó tún padà sí PDP. Bọ́lá Ahmed Tinubu Jagaban ọmọ AC ní tẹ́lẹ̀, nígbà tí wọ́n sọ AC di APC ó wà láàrin wọn. Sàn èwo wá ní mọ́sànnù sàn nínú mọ́sànnù gbogbo, èwo ló sànnù mọ́sànnù. Ìkan náà jọ ní gbogbo wọn. Wọ́n bọ́ṣọ lẹ̀, wọ́n bọ́ṣọ kan lẹ̀, wọ́n wọ̀ míì ni. Òbí tẹ́sọ di Saint tẹ́sọ di Saint Obi yẹn irọ́ tó tóbi ni. Ọ̀tọ̀lẹ́ ní jẹ́ Saint Obi, Nollywood actor ló jẹ́ bẹ́ẹ̀. This Obi is never saint. This Atiku is never saint. This Tinubu is never saint. Kò sí tó nífẹ̀ẹ́ aráàlú nínú gbogbo wọn. Kí ló dé táwa fẹ́ para wa lé wọn lórí? Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wọ́n mẹ́tẹ̀ẹ̀ta yẹn, wàláì tó kẹsàn kan bá pa àwọn àtàwọn olóṣèlú ńláńlá kan tí olóṣèlú ńláńlá kan bá ní nǹkan ṣe, gbogbo wọn náà máa wà níbẹ̀ tọ́jọ́ máa jókòó máa jẹun, wọ́n á tún máa fẹ̀yìn tẹ́ ń ṣe ra yín léṣe, wọ́n máa fi ṣe ẹlẹ́yà lọ́la sí àìmọye níṣì máa kú tí ò tí mọ́ra ẹ̀ nítorí ìdìbò, nítorí ìbò. Ọmọ Yorùbá jẹ́ ká yára wa ní brain. Tó bá yẹ pé dandan ṣáàbà ṣe sọ tó yìí ẹ̀yin fẹ́ lọ dìbò ni, ẹ dìbò yín kẹ́kọ̀ọ́ mbẹ́, ẹ má kú torí anybody. A ní destination tiwa o, wàláhì a dẹ̀ máa débẹ̀ ìjọ kan, torí pé Ọlọ́run tó mú àwọn Israelite délẹ̀ lérí yẹn, Ọlọ́run yóò òkú ó wà lórí ìtẹ́. A nígbà tó stage kan ìrìn àjò yẹn ti ń lọ dáadáa, ṣàdédé ni wọ́n rí tí Fáráò ó náà dẹ̀ ló ní kán máa lọ, ṣùgbọ́n gbà tààrà tùtán ó ní láyé òun ò ní jẹ́ kán lọ, èṣù ló mí sí lọ́kàn. Àwọn Bani Israel dé àárín méjì ni wọ́n rí Fáráò lẹ́yìn, wọ́n sì ròmí wájú, kí ni kán wá ṣe? Irú ẹ̀ náà ni Yorùbá nation ló witness yìí. Fáráò ti tiwa àwọn olóṣèlú ni, omi tiwa tá a fèsì sí àkàntì tó dé bálẹ̀ Yorùbá ni. Nígbà táwọn àwọn Bani Israel ò ti kú sínú ẹ̀yẹn, àwa náà ó làlùyọ. Yorùbá ẹ jẹ́ á ṣe báyìí. Ọlọ́run tó ṣẹ́gun Fáráò lánàá yóò bá wa ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. Sáwọn Fúlàní wọ́n máa padà kábàámọ̀ gbẹ̀yìn ni. Àṣà Tinubu ló lulẹ̀, wọ́n máa padà lulẹ̀ gbẹ̀yìn ni. The same thing òun náà ni àwọn olóṣèlú tí wọ́n ló di dandan àwọn ò ní interest inú yín, àfi káwọn ẹ má wọ̀rí, gbogbo ẹ̀ sì máa níyanjú. Ta ló lè ẹ̀fà rò láyé wípé the same òkun táwọn Bani Israel face Ọlọ́run máa lànà síbẹ̀ fún wọn.
ṣebí Yorùbá máa ń lọ ọmọ aráyé kan kì í rídìí òkun, ọmọ aráyé kan kì í rídìí ọ̀sà. Àwọn ọba ní Israel rí, àwọn ọmọ Israelite wọ́n rídìí òkun, wọ́n rídìí ọ̀sà. Àwọn rìn inú ẹ̀, wọ́n tún rìn inú ẹ̀ báyìí, wọ́n rìn níbi iyẹ̀pẹ̀. Ọlọ́run sọ òkun ó sọ di iyẹ̀pẹ̀ fún wọn, dẹ̀ rìn láàrin ẹ̀ báyìí. Ọlọ́run tún yọ wíńdò 12 fún wọn tí wọ́n ń wora wọn. Sọlọ́run yẹn ti kúrò lórí ìtẹ́ ni, láìjà láìta láìlágbára. Níṣojú wọn báyìí dẹ̀ ní Fáráò àti gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà ṣe parẹ́ sínú òkun yẹn. Ọlọ́run ti jẹ́ káwọn náà wọnú òkun yẹn, ó ti dé lájì ọ̀nà. Iwájú ò ṣe lọ, ẹ̀yìn ò ṣe padà sí ẹ̀. Ọlọ́run bá pomi dé mọ́ wọn. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ̀yin mọ irú ìjà tó lọ́n gbè fún wa ni. Táwọn kan máa jókòó kọ̀rọ̀ kan tó máa bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ. Yorùbá nation sì máa wáyé o, ẹ̀kan tí mo sọ yẹn sílẹ̀. Ọlọ́run bá wa tọ́jú Musa wa lọ́wọ́ ni, Mósìsì wa Ọlọ́run bá wa rì, ó ń bá wa rì lọ́wọ́ ni. Mósìsì tí ó kó Yorùbá kúrò ní ilẹ̀ ẹrú, Ọlọ́run bá wa rì. Bọ́lọ́ ń ṣe rẹ Musa ń jọ́ kìíní àná. Kó tó kúrò láàfin, ó di grown up man. Ẹ fi Ìgbòho lẹ̀ síbi tó wà. Ẹ fi àwọn olóòótọ́ ilẹ̀ Yorùbá lẹ̀. Ẹ̀yin ò rí tí ó padà ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá. Ẹ já dókè lọ́hùn náà. Màá mú padà bọ̀. ló bá dé níbi ká ṣètò òwe ìrìnnà láìsí kọ́nu ńkọ́. ọ̀gá ni Fox Excellence Able Travels and Tour Limited. ṣé wọ́n ní ẹṣin tó ṣíwájú ni ló gba fe. ká ṣètò òwe ìrìnnà lọ sílùú Mecca òun Jerusalem. ṣètò iléègbé lókè òkun. iṣẹ́ kíkọ́ kíkẹ́kọ̀ọ́ lókè òkun. pàápàá ètò fún wíwọlé sílé ẹ̀kọ́ American University Mauritius. fún diploma 2 to 4 years degree program àtàwọn ẹ̀kọ́ míì. tó o sì lè lò láti parí ẹ̀kọ́ rẹ ní USA, UK, Malta, Philippines, Italy. níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ wọ̀nyí wà. Fox Excellence Able Travels and Tour Limited ló ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú. wọ́n ti ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kọ́kọ́. kàn sí wọn lónìí lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà 23B Shokeni Road, Òkè Ìjẹun, Abẹ́òkúta, Ògùn State. ẹ tún lè kàn sí wọn ní www.excellence.travels.com.pa tàbí kẹ́ ẹ pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Philippines +639 693 550 167. Mauritius +230 584 620 96. ẹ sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti Nàìjíríà +234 905 505 2472. Fox Excellence Able Travels and Tours. Àràbà ni bàbá, ẹni abálábà ni bàbá. Ramadan Kareem ọpẹ́ ní fún ọba Allah tún fún wa láǹfààní lẹ́yìn tó ń múni náà kí gbogbo mọ́mìnì àti mùmìnà àfojúsọ́nà ètò kan oṣù alápọ̀nlé bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò tó mọ gorí afẹ́fẹ́ lákòókò Ramadan ọdún yìí tí í ṣe 1444 lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn àkọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé agogo 11 sí 12 àbọ̀ ọ̀sán. Oṣù alápọ̀nlé lóṣù ọlá lóṣù gbígbà àdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ ti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba Allah tí í ṣe oṣù Ramadan. Abala méjì lètò náà pín sí. Abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ níbi tí àwọn al-ulama àwọn àgbààgbà afẹ́ Ọlọ́run gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. Abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ̀ bí owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọkọ̀ náà láti tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àtẹ̀yin iléeṣẹ́ kéréje láti gbé ìpolówó ọjà yín wá. ó sì dájú pé ládá tó pọ̀ ní ògórí ìṣúwó náà yín wọ́n láyé tàbí ìpolówó ọjà. ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa lórí 0703 822 6160 0703 822 6160. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé. káàbọ̀ padà. mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ lórí ìpolówó Ramadan tá a rí yẹn. ìròyìn ayọ̀ ni ló jẹ́ fún gbogbo ẹ̀yin fans wa pátápátá pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí. àkọ́kọ́ náà mo kí wa pé Jumat Mubarak. ẹlẹ́ẹ̀kejì ni pé tá a bá wò ó a rí pé ní oṣù Shaban la wà yìí lẹ́yìn Shaban Ramadan ló kàn ìyẹn ni pé Ramadan gan ò tó ṣù kan mọ́ rárá. a ti wá ṣe ètò lẹ̀ nínú BGI TV wípé oṣù Ramadan yìí for the first time àdálákọ̀ọ́kọ́ rú ẹ̀rìn
ní gbogbo social media tv mi rò pé irú ẹ̀ wà rí. Àwa ó máa ṣe àwọn ètò kan ní dédé aago 11 sí aago 12 lágbára Ọlọ́run. A pè ní oṣù alápọ̀nlé. Ẹ pàdé mi àtàwọn míì, àwọn àfáà ńláńlá la máa gbé wá. Ìpele méjì ni ètò yẹn já sí. Ìpele àkọ́kọ́ ẹ gbọ́ tafsirul Quran, ìtumọ̀ al-Quran látẹnu àwọn àfáà, wáàsí oríṣiríṣi làwọn àfáà yóò bá wa ṣe. Ẹlẹ́ẹ̀kejì ni pé a wá ṣe ìbéèrè àti ìdáhùn lórí Islam, hadith àti Quran àti current affairs la máa béèrè ìbéèrè lé lórí. Àwọn ẹ̀bùn ńláńlá ló sì wà nílẹ̀ lágbára Ọlọ́run tá fún àwọn èèyàn. Àpò ráìsì wà ń bẹ̀, àwọn owó lóríṣiríṣi, kódà ájì wà ń bẹ̀ pàápàá. Àṣẹ́lòmíì tí ẹ̀ máa lọ ájì náà ìfáǹsì wa lọ́dún yìí tí ò tí ì mọ́ra ẹ̀. Bàbá wa rẹ́nikẹ́ni tó jẹ́ pé ó ní ọjà tó fẹ́ polówó nínú ètò yìí, oṣù alápọ̀nlé la pè é, ẹ lè kàn sí wa. Ẹ kàn sí marketing manager wa 07038226160. Ẹ kàn sí. Bákan náà ni pé bàbá rẹ̀ tó fẹ́ fún wa lẹ́bùn, tẹ́yìn náà fẹ́ bá wa dá sí, owó lẹ fẹ́ fún wa ní, aṣọ ni, ẹ̀bùn ni, èkéyìí tẹ́ bá fẹ́ fún wa ń bẹ̀, ẹ pè wá lágbára Ọlọ́run. Á wá sọ́dọ̀ yín, á bá yín gbélé iṣẹ́ yín lárugẹ, á sì tún gba tẹ́ bá fún wa, kódà á tún dárúkọ yín lórí program. Rẹ́yìn tẹ́ jẹ́ fans wa tẹ́ wò wá lé, ńṣe ni kẹ́yìn ṣá rẹ̀dì kí fóònù yín ṣá wà nílẹ̀ lóríṣiríṣi. Kò sí òjòrò nu eléyìí, kò sí pé mo mọ anybody rí. Ẹni bá ti gba ájì bíi 3 la fẹ́ fún àwọn èèyàn lágbára Ọlọ́run nínú program náà. Bàbá rẹ́nikẹ́ni náà tó tún fẹ́ fún wa ní ájì, ẹ lè pè wá o, èmi fẹ́ donate ájì fún yín. Ló bá dẹ̀ jẹ́ pé owó ni, tó bá jẹ́ program nǹkan lẹ fẹ́ fún wa, tó bá sì jẹ́ polówó ọjà lẹ́yìn fẹ́ ṣe, ẹ pè wá. That is that about that. A máa sọ bẹ́ẹ̀ títí jọ́nà ò fi pé a máa fi rán wa létí. Lágbára Ọlọ́run àdójúkọ Ramadan dojúkọ wa. A nígbà tí wàá nù sàárè, a nígbà lọ́gbà ẹ̀wọ̀n, a dẹ̀ nígbà nílé ẹjọ́ lágbára Ọlọ́run. Now, lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá, òun náà la ṣì wà. Owó tá à ń jà fún yìí, owó tí wọ́n ń fìyà jẹ wá nítorí ẹ̀ yìí, a sọ fún wa pé nítorí olóṣèlú ni. Ọ̀dọ̀ ká má parọ́, kíní yẹn ṣiṣẹ́ láwọn àyè kan. Torí pé mo rí pé nílùú kan, bóyá ilẹ̀ Yíbò, bóyá Anambra àbí state kan, wọ́n ní wọ́n dìde gbà mú báyìí ni ẹni tó já sọ fresh member tó ń pín dollars, PDP member ni wọ́n ló ń pín dollars fáwọn èèyàn láti fi ràbò. Wọ́n ṣe bẹ́ẹ̀ náà l'APC, wọ́n ṣe bẹ́ẹ̀ Labour Party. Torí wọn gan ni wọ́n ṣe ń fìyàwó ìjẹwà. Wọn ò fẹ́ kí wọ́n rí owó tí wọ́n ó pín fún àwọn èèyàn. Owó ńláńlá yẹn dẹ̀ ni 1000 ńláńlá yẹn ni wọ́n kúkú ti ya ń pín dọ́là sí ìgbà tán rí owó Nàìjíríà pín mọ́. Gbogbo dọ́là tán jí kó pamọ́ wọ́n ti ń kó síta. Ẹ̀yin èèyàn, ẹ gba owó wọn dáadáa ní kẹ́ má gbà á. Ẹ gbà àjẹmọ́nú yín ni. Béèyàn 8 ń gbé wá fẹ́mi máa gbà lágbára Ọlọ́run. Ìsì níta tẹ̀. Mi ò ní ẹ má dìbò, ẹni bá ní PVC tán bá ní ẹ lọ dìbò, ẹ kọjá síbẹ̀ ṣe tó bá wùn yín síbẹ̀ ẹ lọ dìbò. Ẹ dìbò fẹ́ ní bá wùn yín. Àmọ́ o lémi o, ìbò kí lèmi tó fẹ́ dì? Ṣé ká tún dìbò káwọn Fúlàní kọ́ntínú láti máa jí wa gbé? Torí mi ò rò lórí kankan tó ṣe tán láti gbèjálẹ̀ Yorùbá nínú gbogbo àwọn tí mo rí. The same party gbogbo wọn wà, wọ́n kàn ṣẹ́ǹdì aṣọ ni. Obi PDP members, tank PDP member ni. Ìjàlódé lórí dòwe ló di Labour. Ìwà PDP náà ni ó gbogbo bá débẹ̀. Àbátìkù tó talé tó tagbọ̀n, gbogbo nǹkan ló ti tàtàn, ó ti ya kó ti létà. Tátìkù ní ká sọ tó jẹ́ PDP member ni. Àbí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ PC member. Èwo lára ẹ̀ mọ́nú gbogbo wọn? Àbí Kwankwaso AFPP àbí nìyẹn ló ń bá jáde. Gọ́fúnà tó ṣe ní Kano state, ẹ̀ẹ̀mejì ló ṣe gọ́fúnà, ó bá PDP ṣe kan, ó bá APC ṣe kan. So kò sí yàtọ̀ nínú gbogbo wọn. Kò sí yàtọ̀, kò sẹ́ni tó yẹ ká torí ẹ̀ kú nínú gbogbo wọn. Àwọn ọmọ wọn wà lu òyìnbó, púpọ̀ nínú wọn sì ti kọ́ ọmọ ẹ̀ travel, wọn kọ́ ọmọ wọn sí Nàìjíríà. Kí ló dé tí wọn ò mẹ́yìn lọ sá? Ẹ̀yin tẹ́ ìṣọmọ ọ̀tá lẹ́yìn wọn,
ẹ̀yin tó ní kẹ́ lọ bẹ́yàn lórí tẹ́yìn náà bá wọn ṣe kí ló dé tẹ́wọ̀n káwọn ọmọ wọn síbẹ̀ ní tó jẹ́ pé ẹ̀jẹ̀ aṣọ́ra Yorùbá ẹ má jẹ́ ká forí ra wa fágbọ́n ẹ má jẹ́ kán torí wa fágbọ́n gbogbo ọ̀tẹ̀ ìrí yẹ pátá ọ̀rẹ́ ni wọ́n o mo fọlọ́ọ̀ bá búra ọ̀rẹ́ ni wọ́n mi mọ̀ pé má sọ̀rọ̀ débẹ̀ ni mbà ní kí n fi píṣọ̀ bíi tí Obi àti Tinubu tán ti ń bọra wọn lọ́wọ́ tán ti jọ ń ṣe àní Lagos State lòbí wà látijọ́ yìí tí yóò bá ṣọ́ra gan bóyá ní òjẹ́ Lagos State ló ti fẹ́ dìbò ọ̀tá wá dànù ẹ̀ téèyàn àtorí ẹ̀ dẹ̀wọ̀n téèyàn àtorí ẹ̀ gba ikú òjijì ẹ jẹ́ á ṣọ́ra o ẹ jẹ́ á ṣọ́ra o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á ṣọ́ra ṣé ẹ wá rí nǹkan ṣe fẹ́ kú sí díẹ̀ tí wọn ò ṣe fẹ́ ká kúrò ní oko nǹkan kó wa sí nítorí owó ni 99% olóṣèlú torí owó ni àwọn owó tá a wá ń wí yìí o wọn wá ń ná dáadáa o ṣé báwọn èèyàn náà ríṣẹ́ ṣe rẹpẹtẹ yìí tí wọ́n wà ń tà tó ń gun márúwá kiri ṣé tó bá ṣe jó wa kó tí wọ́n fi bá wa kọ́ iléeṣẹ́ ńláńlá táwọn èèyàn wà employed ṣé kò ní dáa ni owó tó tọ́ sẹ́mi àti yín táwọn opportunity láti jí kó okay fine wọ́n jówó yẹn kó ṣé tí wọ́n bá lọ fi kọ́ iléeṣẹ́ ńláńlá ṣé kò ní dáa ẹ wo bí wọ́n ṣe ń ná owó yẹn ẹ wò wọ́n lójú aago mò ń bọ̀. owó táwọn èèyàn fẹ́ kú lé lórí nìyẹn o àìmọye obìnrin tó ti jákú àìmọye ọkùnrin tó ti kú dànù àwọn tí wọ́n kówó yẹn fún rèé tí wọ́n ò fi jẹ́ kọ́ra àdúrí gbà àwọn tó ń kówó yẹn fún rèé ẹ rí bó ṣe kó dá níbi ẹni gbọ́mọ kòkó lọ́wọ́ bẹ́ẹ̀ bó ṣe wà yẹn tí cardiac arrest bá mú bẹ́ẹ̀ yẹn gbogbo tó kó mọ́ra ẹni ó dà lẹ́dàánú kó dẹ́ mọ̀ kò mọ̀ rárá pé gbogbo irọ́ tóun kó dání yẹn kì í ṣàṣeyọrí àṣeyọwọ́ lásán ni owó tó yẹ kí gbogbo aráàlú náà bóun ṣe kó sọ́wọ́ lórí 10,000 2,000 ni wọ́n fi ń gba 10,000 how many millions lẹ́rù kó wà lọ́dọ̀ ilé ó lọ náà fẹ́lẹ́rẹ́ ni ó lọ waste ẹ̀ dànù owó tó jẹ́ òkè owó tó kó dání yẹn tó bá rọra wá ilẹ̀ kan tó kọ́ lé iṣẹ́ kékeré kan síbẹ̀ ẹni mélòó lẹ́rù pa máa jẹun bẹ̀ èló ni mò ń gbà èló ni mò ń rí ìwọ̀nba iléeṣẹ́ tá a kọ́ jẹ́ngẹ́rẹ́ ìwọ̀nba tá a ṣe wẹ́rẹ́ yìí ó sàn láwọn tó ń jẹ ń bẹ̀ bọ́lọ́mbà túbọ̀ wá gbòòrò arísìkì jù báyìí lọ ń kọ́ ṣé bẹ́ẹ̀ ni kéèyàn mú àwọn unemployed náà kúrò lójú títì ni ìwọ̀nba tọ́lọ́ ń fèmí náà ṣe èmi náà ti mú àwọn tó wà unemployed mo ti mú wọn kúrò lọ́nà kẹ́yìn náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní billions tẹ́ kó pamọ́ ẹ má kówó ìpamọ́ mú ẹ lọ fi dáṣẹ́ lẹ̀ ti Nàìjíríà ẹ̀yin Yorùbá ẹ fi dáṣẹ́ lẹ̀ sáàrin àwa Yorùbá kárí ṣẹ́ṣe káwọn ọmọ wa yégun márúwá kan yégun ọ̀kadà kiri thank God pé POS ti tà lọ́tẹ̀ yìí POS làwọn èèyàn ń ṣe kiri àwa sọ̀rọ̀ àwa di ẹja lẹ́jà ń jẹ sanra oníkálukú wá ṣe ìtòhùn lórí ilẹ̀ ṣùgbọ́n ẹjọ́ wọn kọ́ ṣé bí nǹkan tá a ní ká pawọ́pọ̀ fún rèé káwa Yorùbá fìmọ̀ ṣọ̀kan ká lè gbòmìnira ṣùgbọ́n gbà tẹ́yìn kan dé tẹ́ ní gbóngbó lẹ fẹ́ lù páńkọ́ ariwo ẹnu ládẹ rí tẹ́ ń pa àṣìfù kankan àárín tẹ́ ti ṣe láṣeyọrí
owó tó ń pariwo yẹn yìí náà ń bá wọn pariwo owó ni ẹ̀dẹ̀ fowó hàn wá pé ẹ ti ṣòwò tí níjọ́ wo lẹ fẹ́ ná ọ̀dọ́ ẹ ti sọ fún wa pé parí oṣù wọ́n tẹ̀ láwọn máa ti gbogbo báǹkì pa àfikún lọ ń ṣàánú wa owó tá a máa báńgbà má gbowó yẹn kó owó tá a máa dẹ̀ ná sí èrè kí ló dé tá a fẹ́ràn ká máa fẹ̀kọ̀ tanná fúnra wa ná ìbáwùn mi bẹ́ẹ̀ inú mi ìbádùn ká ní pé bẹ́ẹ̀ ni ká máa rí iná bẹ́ẹ̀ kò ti yá àmọ́ tí yóò bá sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́ ẹ jẹ́ àsinmi ẹ̀dùn ẹ jẹ́ àṣe sùúrù dàsìkò ọlọ́run bá a bá rẹ́nikẹ́ni nínú àwọn ọmọ Ísírẹ́láìtì ìgbà yẹn tí Músà ò tí ì gbàgbára tó lọ ń fún kó wá náà gbẹdọdọ òun fẹ́ gbàgbára kó lọ́wọ́ iṣẹ́ àwọn Fìràhùn wọn àwùlẹ̀ pàdánù ṣùgbọ́n gbà tó lọ́n sọ pásìkò tó pé Ísírẹ́láìtì fẹ́ kú òlóko ẹrú Egypt kí ló wá ṣẹlẹ̀ dọ́là ọ̀sẹ̀ ni wọ́n ti gbòmìnira yìí àbí ta ni ọmọ Ísírẹ́lì kọ́ ló ń ṣàánú wa a nídìí sùúrù ká dẹ̀ fi ọ̀tẹ̀ sílẹ̀ ká fi tẹ̀m̀bẹ̀lẹ̀kùn sílẹ̀ gbogbo ọ̀nà wa ìṣubú tá à ń wá fáwọn ẹni ká stop ẹ̀ ẹni ọlọ́run ò pa gbogbo ayé ò lè pa kódà ìbọn ò lè pa tọ́lọ́run ò bá ṣe tán àti pa ẹ̀yin ọ̀rẹ́ ní jábọ́nu pléènì ni tọ́lọ́ndẹ̀ tó ní òye kódà nǹkan kò ṣe débi pé ó tún ṣe wedding lẹ́yìn bí oṣù kan lẹ́yìn ẹ̀ pásítọ̀ Bímbọ́lá Odùkọ̀yà pa pásítọ̀ Bímbọ́lá Odùkọ̀yà inú pléènì tí Bímbọ́lá Odùkọ̀yà kú sí pa ẹ̀dẹ́yẹ bó tiẹ̀ tí n kò jẹ́ pé yẹn dájọ́ wedding sọ̀nà ọmọbìnrin yẹn dẹ̀ ṣe wedding less than a month sígbà tí plane crash yẹn ṣẹlẹ̀ ẹ̀tọ́ ló ń bá máa pa ló fẹ́ mú ẹni tí ò ní pa padà dá sí ni ìṣesí Ọlọ́run yàtọ̀ sí téèyàn ìròrí ẹ̀ yàtọ̀ sí téèyàn ẹ jẹ́ àsinmi ẹ̀dọ̀ ẹ jẹ́ àpálẹ́ àwa Yorùbá lògiri wá lanu lálágbà fi ń wọbẹ̀ o tó bá yẹ pé bá a ṣe ń ṣe ń gbà yẹn kí sínájì yẹn strong kọ́ má ráàrin wa break ó dá mi lójú pé omíyalé gan ò ní ronú àti lọ ṣé ìyà tí DSS fi omíyalé jẹ ni kó sọ ni tó máa èlò ni wọn bá a fún tó fi máa wá deny Yorùbá nation bẹ́ẹ̀ tí tọ́mọkùnrin yẹn ń rí tó fi kú òní yìí bó tiẹ̀ tí òkò jẹ́ pé Ọlọ́run fún wa ní àròjinlẹ̀ jura wa lọ kọ́ lọ́ má ṣàṣàánú wa ẹjẹ́ àsinmi ẹ̀dẹ́jà lulẹ̀ Yorùbá gọ́fìnà wa lógùn state ẹ mà ṣe é mo ti gbàgbé mo ṣe ìrántí ìyẹn ni ẹ ṣe o kì í ṣẹjọ́ yín o mo fọlọ́n búra Ogun state governor kì í ṣẹjọ́ yín o ìjọ tí èmi ti gbọ́njú tí wọ́n bá máa ṣe airport sí state kan state capital èmi mọ̀ pé airport máa ń wà o ṣùgbọ́n gbà tí gọ́fìnà wa máa gbé gbàrà wọ́n gbé lọ Rẹ́mọ exactly nǹkan tí gọ́fìnà Daniel ṣe ìyẹn náà try ẹ̀ kò rí ṣe tó fi lọ gọ́fìnà Dàpọ̀ Abíọ́dún ti achieve ẹ̀ wọ́n ti ṣe cargo airline sí Ogun state ńgbọ́n máa gbé Rẹ́mọ ni wọ́n gbé lọ pẹ̀rọ̀pléènì àkọ́kọ́ ó balẹ̀ lógún state o pẹ̀rọ̀pléènì rẹ̀ o tó jẹ́ commercial o ó balẹ̀ sí Rẹ́mọ o ṣẹ́jọ́ gọ́fìnà Dàpọ̀ ni ṣebọ́mọ Ẹ̀gbá ló kú òun bẹ̀ fún dídí ọdún mẹ́jọ kí ló dé táwọn náà sáré launch ẹ̀ bí Dàpọ̀ ṣe launch ọdún àwọn náà try wọ́n ṣe airport yẹn but to standard ni wọ́n ṣe ṣùgbọ́n ọdún mẹ́jọ wọ́n expire alọ́lárí àràbọ̀ airport gbogbo wàhálà wọn lé lórí wọ́n ti débẹ̀ wọ́n ti dàrú o wọ́n ti sọ pé Rẹ́mọ ni o ọjọ́ kìíní àná wọ́n gbá world cup wọ́n pín world cup gan Ogun state Ìjẹ̀bú ni wọ́n ti lọ gbá world cup nígbà yẹn gọ́fìnà Gbénga Daniel ní gọ́fìnà wọ́n gba world cup l'Abẹ́òkúta tó jẹ́ state capital Ìjẹ̀bú ni wọ́n lọ gbá world cup inú mi dẹ̀dùn pé wọ́n ọ̀rẹ́ sí wọ́n kọ́ international airport international stadium síjẹ̀bú Òde wọ́n fi Ẹ̀gbá sílẹ̀ níjọ́ kìíní àná tí Bísí Ọ̀nàbànjọ́ máa kọ́ yunifásitì Ogun State University náà pé ó lọ kọ́ ságọ́ Òwòyè nílùú ẹ̀ wọ́n kọ́ sábẹ́òkúta state capital wọ́n ní pẹ́pẹ́sẹ́ torí párò ti wà lábẹ́òkúta
àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn jọ anybody kọ́. Ọmọ Ẹ̀gbá ti ṣe president rí ọdún 8. Kí ló dé tí Yorùbá wa kọ́ cargo airlines Ogun State sílùú Abẹ́òkúta kó fa Abẹ́òkúta ní as capital kó fi kó kọ́ sábẹ́òkúta nígbà tó ń dẹ̀ ní làákàyè débẹ̀. Gọ́fúnà Amosun gọ́fúnà Ṣọ́bà Ṣẹ́gun lókè Ṣẹ́gun sàlẹ̀ ọmọ Ẹ̀gbá láwọn méjèèjì kí náà wá ṣe sí? Ṣé wọ́n kọ́ cargo airline? Gọ́fúnà Amosun lọ́dún 8 runway ìyẹn ṣe runway ó ṣe gbogbo ẹ̀ ló bá débì kan ó dẹ̀ kàn rán kí gọ́fúnà tó wà ń bẹ̀ ìparí ẹ̀ rárá o ó lọ bẹ̀rẹ̀ ní àfresh ní Rẹ́mọ. Wọ́n launch ẹ̀ lánàá. It's not his fault. I wouldn't blame him. Congratulations to you my governor. Yes. Ẹ fi hàn pé kì í ṣe ọmọ àlè ni. Tó bá yẹ pé àwọn ọmọ Ẹ̀gbá tó ń ṣe yẹn náà káwọn náà ti kọ́ airport yẹn tá ń fẹ́ mú wọn. A bá fẹ́ ní pé alẹ́rù ní síta fẹ́ fi airline gbé àfi káwọ́ mọ́tò lọ Rẹ́mọ látòní di capital káwọ́ mọ́tò lọ Rẹ́mọ local government kan káfi capital lẹ̀ káwọ́ mọ́tò lọ Rẹ́mọ ká tó lọ fi play ká tó lọ lo play airline facilities ẹ̀rí pé dòdì bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ kú oríire ló Rẹ́mọ o ẹ̀yin Rẹ́mọ ẹ kú oríire o. Ẹni tí ó bá rí aeroplane rí ẹ ṣáà máa ṣeré lọ airport ẹ̀rí ń bẹ̀ wàláì mo congratulate yín ọlọ́dẹ̀ rẹ̀ mímí bó ṣe yẹ kó rí nìyẹn. Bó ṣe máa wá rí fún Yorùbá táàbà ti fẹnu kò táàbà ti mọ tó yẹ ká ṣe bó ṣe máa gbé tó yẹ wá bọ́ síbòmí nìyẹn. Fídíò tí mo show ní ìjẹta lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń gbé owó lọ rural area ní ilẹ̀ Haúsá àwọn èèyàn sọ very good comment. Wọ́n ní kí làwọn senators tiwa náà ń ṣe bí wọ́n rí wọn ò parọ́ náà. Àwọn ṣe báwa náà láṣojú kí ló dé táwọn aṣojú tiwa náà ò pe central bank bóyá àwọn èèyàn tiwa náà ní local government tiwa lẹ̀ Yorùbá ó yẹ máa gbé owó yẹn lọ́bẹ̀. Wọn sọ bẹ́ẹ̀ kò sí tó kàn wọ́n bọ́n yẹn máa rówó tí wọ́n jí kó ló kàn wọ́n. Bóyá ọ̀la ṣe máa dùn fún wọn ló kàn wọ́n. Àfi ká jókòó ká rorí o Yorùbá àfi ká jókòó ká rorí. Oníkálukú wá sọ̀rọ̀ ẹ̀ di ẹjalẹja ń jẹ sanra. Ọlọ́run á ṣe dáadáa fún wa o. Èmi fàsìkò yìí pè wá mo dẹ̀ ń fàsìkò yìí rán wa létí wípé ẹ rántí ọmọ ẹni tẹ́ ń ṣe. Ẹ̀yin tẹ́ ti plan pé lọ́la ṣẹ́ ọ̀rọ̀ níwèrè olóṣèlú kankan tó torí ẹ̀ kú ó lè lẹ́ everybody. Ṣé bẹ́ẹ̀ rí fídíò tá play ní last week tí wọ́n ní kán fún wa ní 3.2 million àwọn tó ní small scale businesses tó lóṣèlú sọ́dọ̀ 100,000 300,000 èèyàn 5,000 tán ní kán fún wọ́n sọ́dọ̀ èèyàn 300. Ìbò náà kówó tó kù sí ṣán wá nífẹ̀ẹ́ wa nìyẹn. Ìbò 2019 èmi fojú ara mi rí báyìí ọ̀gbẹ́ni yẹn ó bọ́lẹ̀ lórí ọ̀kadà ní búrúrú ó kàn pàkọ̀ ọ̀kadà ká tó mọ tó ṣẹlẹ̀ pa wọ́n ti yọ odidi àtẹ̀lẹ́sẹ̀ kan sílẹ̀. Mo fojú kò ṣe wọ́n sọ fún mi mo fojú ara mi rí báyìí lọ́nà àgókò ó ń dìjà du pátì Àtàmọ́sùn àti Dàpọ̀ Àtàkínládé wọ́n jọ pàdé pátì sí wọ́n jọ jẹun o òun ti lùsì ẹsẹ̀ ó ti lùsì ẹsẹ̀ o tí èkú wíṣíà ni ó máa fi rìn àbíṣà àtẹlẹsẹ̀ wọn ara mi fún àwa ṣiṣẹ́ bíi ti tọ́lọ́run fún àwọn tó dẹ̀ nítorí ẹ̀dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ríra wọn wọ́n jọ jẹun wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ o àti Dàpọ̀ Àtàmọ́sùn Àtàkínládé Akínládé làmọ́sùn fà lẹ́gbà ẹ̀ àwọn tó ń torí wọn jà nìyẹn. Ṣé wọn wá ń ṣe láìfù wọn bó làwọn ọmọ tí wọ́n wà àwọn ọmọ wà ní òyìnbó ẹ̀yìn ṣọmọ ọ̀tá ń bí ń tẹ́ ẹ bá forí ara yín kó ẹ fi kó ni o ẹjẹ́ àsinmi ẹ̀dọ̀ ẹjẹ́ àṣẹ jẹ́jẹ́ ìwọ̀nba ọ̀la tó kù yìí kó ní kálukú fa ọmọ ẹ̀ létí tó bá ní bísínẹ́sì bẹ́ẹ̀ má wulẹ̀ lọ má tí tó dáa kó o tán tẹ́lì ṣàgbárí kó o máa wò kó o dẹ̀ ṣì fánù sí tó bá ti mọ̀ pé òun ní nǹkan kan mú bẹ̀ bíi tèmi ìtẹ́mi dí tẹ́lẹ̀ kí mo rí ń bẹ̀ election 2015 àti 2019 owó mi mo fi ra minerals fáwọn èèyàn ti dùnnú ẹ ṣe mú Buhari ní kẹ́ bá dìbò fún ń gbọ́n dìbò fún kí lára rí gbàgbọ́ bẹ̀ kí tún wá lọ tẹ́lí sóònù lọ́tẹ̀ yìí mi ò ṣe o mi ò lọ lémi o gbogbo ẹ̀yin tó kù ẹ lọ mi ò fi program instigate yín o go there do your franchise just go back home ọlọ́run ayọ́nu sí wa o
ṣùgbọ́n pé Yorùbá nation ò ní wáyé torí 2023 ti wáyé yẹn ẹ tú dànù o torí pé tó fún mi lárídájú ni pé tọ́nà bá lè yọ àwọn Bani Israel kúrò nínú ogun kúrò nínú ìgbèkùn kí ló dé tọ́lọ́run ò lè yọ ilẹ̀ Yorùbá tó fún mi ní àrídájú nìyẹn pé Ọlọ́run ìṣetán ni ilẹ̀ Yorùbá ń bọ̀ wá gbòmìnira bó dẹ̀ ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run oníyanṣẹ́ ọlọ́kàṣe gbẹ̀yìn tí ẹ bá wa gbọ́ tá a jọ gbọ́ yìí gbóyin ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ máa bá wa buwọ́lù kan ní tẹ́tí ń wo ètò yìí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ máa bá wa buwọ́lù kan ní wa ẹ má gbàgbé channel wa tuntun tó máa jáde a máa bẹ̀rẹ̀ ní March 1st pẹ̀lú ògo Ọlọ́run ọba wọ́n pè ní BGI TV current affairs ni bẹ̀tà kéré ẹ̀ ashortiness BGI current gbogbo nǹkan tó jọ mọ́ current affairs lẹ́ẹ̀ma gbọ́ bẹ̀ òyìnbó nìkan dẹ̀ láfi ṣe ó ní English television wa Yorùbá television wa la wà yìí English ó ní ta máa ṣe yẹn gbogbo anything tẹ́bẹ̀ kódà election tó ń bọ̀ lọ́la ẹ̀ rí wò ń bẹ̀ a máa televise ẹ̀ ń bẹ̀ lágbára Ọlọ́run so sport politics health àti anything tó bá ń kẹrò ó máa wà ń bẹ̀ àìmọye educative programs tó máa wà nú ẹ̀ ní channel yẹn ẹ lọ máa bá a subscribe sí ẹ̀yẹn sáàsì fún BGI current ẹ rí ń bẹ̀ ẹ subscribe síbẹ̀ torí láti March 1st lágbára Ọlọ́run a take place a máa take up program yẹn then àwa tá a jẹ́ mùsùlùmí inshallah bùtúrátìlá a máa bẹ̀rẹ̀ Ramadan program láti Ramadan 1st títí lọ di 29 or 30th of Ramadan ìpele méjì ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe radvat a máa fadvat ẹ̀gàn parí program yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe radvat ìpele méjì ló máa pín sí ìkan wáàsì ìpele kejì a máa fún àwọn èèyàn ní ẹ̀bùn lóríṣiríṣi hajj ní ilẹ̀ yẹn náà àti ń ṣe survey ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ àmà tó parí ẹ̀ àwọn ilẹ̀ lóríṣiríṣi àwọn hajj lóríṣiríṣi àwọn owó aṣọ àwọn nǹkan míbẹ̀ abárẹ̀ tó fẹ́ advertise ẹ pè wá nínú ẹ̀ abádẹ̀rẹ̀ tó fẹ́ fún wa lẹ́bùn you are all welcome ẹ̀yin tẹ́ wà lókè òkun àtẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà à ń retí àwọn ẹ̀bùn yín ká ẹ fi bá wa dá sí láyọ̀. Ramadan Kareem ọpẹ́ ni fún ọba Allah tún fún wa láǹfààní lẹ́yìn tó ń múni náà kí gbogbo mọ́mìnì àti mùmìnà àfojúsọ́nà ètò kan oṣù alápọ̀nlé bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé lẹ́tò tó mọ gorí afẹ́fẹ́ lákòókò Ramadan ọdún yìí tí í ṣe 1444 lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn àkọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé agogo 11 sí 12 ààbọ̀ ọ̀sán oṣù alápọ̀nlé lóṣù ọlá lóṣù gbígbà àdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ ti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba Allah tí í ṣe oṣù Ramadan. abala méjì lètò náà pín sí. abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ níbi tí àwọn al-ulama àwọn àgbààgbà fáwọn gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ bí owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà la sì tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àtẹ̀yin iléeṣẹ́ kéréje láti gbé ìpolówó ọjà yín wá. ó sì dájú pé ládá tó pọ̀ ní ògórí ìṣúwọ́nà yín wọ́n láyé tàbí ìpolówó ọjà. ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa lórí 0703 822 6160 0703 822 6160. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé. فاستبشروا بطلوع BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó
tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.